Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Kún rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ à ń fẹ́ ọ́. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi tí ò ní dì. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, tí ọlá ti bí tí ayé mọ̀ sí oúnjẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ lórí ètò yìí, àwọn kan tí a gbé dání tá a máa ń ṣàlàyé ẹ̀. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology and astrology. Bẹ́ẹ̀ ni a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àtọ̀nà àbáyọ. A sì máa ń sọ̀rọ̀ nípa àwọn àṣírí kéékèèké ní tewé àti tegbò. Ẹ wá rí èyí tí a fẹ́ bára sọ ní òní, òun náà ni ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. Ọlọ́ba mi, kò sí nǹkan tí Ọlọ́run dá sórí ilẹ̀ ayé tí kò ní nínú. Àyàfi tí a bá mọ̀ wúlò ẹ̀, tí a bá sì tí kẹ́kọ̀ọ́ lọ, kò sí tútán. Wàláhì ó pọ̀ lọ. Tó fi ń jẹ́ pé most of àwọn èèyàn tí mo rí tó máa ń sọ̀rọ̀ nípa astrology àti numerology, ìgbà míì mo rí ẹ̀kọ́ kọ́ lọ́dọ̀ àwọn ẹlòmíì, ìgbà míì mo sì máa rí pé èyí tẹ́lẹ̀ yìí ń sọ yìí kò fi bẹ́ẹ̀ ní mẹ́rin dáadáa. Lóòótọ́ kò sẹ́ni tó perfect o, gbogbo àná ń gbìyànjú ni. Àmọ́ ìgbà míì wà tó jẹ́ pé nǹkan tí èèyàn bá mọ̀ bá dá yàn lójú, bọ́dà bí wọ́n pè yàn níta gbangba kéèyàn wá ṣàlàyé, ẹ̀wò ní báyàn àti ṣàlàyé. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn àti ṣàlàyé tí àti ṣe, torí pé tí àti ṣe pọ̀ ju èyí tí àti ṣe lọ. Lẹ́nìí a sọ̀rọ̀ ewé àti egbò. Ní tí a fẹ́ sọ̀rọ̀ lẹ́nìí kó tó máa jẹ́ àǹfààní fún gbogbo wa lẹ́ẹ̀kan sí i, òun náà ni ọ̀rọ̀ ìmọ̀ nọ́mbà. Ẹ rí gbogbo ayé ń sìn à ń pariwo omi, atẹ́gùn, iná, erùpẹ̀, gbogbo wa la ń pariwo ẹ̀. Àmọ́ ṣé gbogbo wa la mọ̀ ń pa ẹ̀? Ṣé wọ́n ti fi kíní, wọ́n ti fi da ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì rú tí ò lè ní àtúnṣe. Wọ́n ti sọ ẹni tó níyàwó kan, wọ́n ti sọ di ẹni tí ò níyàwó lé mọ́ báyìí. Wọ́n sì ti sọ obìnrin míì, wọ́n ti sọ di àdánìkan gbé. Ṣé rí ìmọ̀ nọ́mbà? Ó kẹnu nǹkan tó jìn ni. Ó kẹnu nǹkan tó jìn ni. Tí a bá mú ti owó spiritual attack kúrò, tí a bá sọ̀rọ̀ nípa astrology and numerology, kò sí ẹ̀dá tí wọ́n lè fẹ́ra wọn. Kò sí ẹ̀dá tí wọ́n lè fẹ́ra wọn. Ṣé rí nínú astrology, wọ́n jẹ́ kó yé wa pé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n wà perfect láti fẹ́ra wọn. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ò perfect. Sọ̀rọ̀ mi yé. Ṣé rí gbogbo nǹkan tí kò bá ti dá, tó bá ti mú ìkìlọ̀ wá, kí ló tó kù? Wọ́n lè fẹ́ra wọn. Tó bá ti mú ìkìlọ̀ wá, òkè bí ní ìsìn wọn sọ pé ní eléyìí ń sìn omi ní iná ni ìwọ. Tó bá jẹ́ pé ọkùnrin ni omi, tíyàwó jẹ́ iná, wọ́n máa jẹ́ pé ìwọ ìyàwó tàbí ìwọ ọkọ tó bá fẹ́
ọkọ ẹ̀ tàbí tó bá fẹ́ ìyàwó yìí o, wàá ní sùúrù fáwọn kinní kan, wàá ṣe nǹkan báyìí, wàá máa ṣe nǹkan báyìí, ìyẹn ìkìlọ̀ nìyẹn. Sọ̀rọ̀ mi yé? Àmọ́ tá bá mú lọ sí numerology nínú ìmọ̀ nọ́mbà tún máa sọ fún wa pé iná àtomi tí wọ́n ní kò perfect yẹn wọ́n lè fẹ́ra wọn bẹ̀tẹ̀ òun náà ní ìkìlọ̀. Òun náà ó ní kíni, ó ní ìkìlọ̀. Torí mo sọ nínú fídíò mi kan ní lẹ́yìn wá, mo ní àwọn ìràwọ̀ kan wà tá gbọ́dọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kan tó máa fẹ́ ìyàwó tàbí lọ́kọ sílé. Àwọn ìràwọ̀ náà ni mo sọ̀rọ̀ nípa ìràwọ̀ nile alákọ̀ọ́kọ́ láwọn tí láti March sí April yẹn, àti àwọn May ìràwọ̀ iyẹ̀pẹ̀ tá mọ̀ sí Taurus. Mo ṣàlàyé nípa wọn pé wọ́n gbọ́dọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kan tó fẹ́ ìyàwó sílé. Tẹ́ bá tiẹ̀ wò pápá jùlọ àwọn Taurus yẹn, nínú oṣù méjèèjìlá àwọn tí wọ́n lè fẹ́ nínú oṣù yẹn wọ́n lè má ju bí 4 lọ nínú oṣù. Àmọ́ tí èèyàn bá wá sọ bẹ́ẹ̀, orílẹ̀ yìí kò bára wẹ̀ mu, orílẹ̀ yìí kò bára wẹ̀ mu, orílẹ̀ yìí kò bára wẹ̀ mu, ìgbà wo ló fẹ́ tó níyàwó sílé? Ìgbà wo ni o fẹ́ tó níyàwó sílé? Nǹkan tí numerology kan máa ń ṣàlàyé fún wa ni pé astrology lè sọ pé ní ẹ má àwọn eléyìí ló perfect fún yín, but eléyìí kò dáa tó. But numerology tá bá combine méjèèjì papọ̀, numerology á tún máa mú àwọn nǹkan tí tọkọtìyàwó gbọ́dọ̀ máa ṣe, á mú nǹkan tí tọkọtìyàwó gbọ́dọ̀ máa ṣe wá. Ṣé ẹ rí èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní? Ẹ rí pé numerology kan tí a calculate bóyá bí oṣù bíi 2 sẹ́yìn sí, mo ṣàlàyé pé àwọn nọ́mbà kan wà láti 1 to 9. Àwọn tó normal nìyẹn, àwọn tó normal as tọ́lọ́run dá as in tó dá generally. Nǹkan ọmọ ẹ̀dá ènìyàn bẹ̀rẹ̀ látòrí 0 nígbà tó wà nínú oyún tó ti jẹ nǹkan kan, wá bí ẹ sáyé, á yan kádàrá fún ẹ. Kádàrá olúkálùkù wá bẹ̀rẹ̀ látòrí 1 dé 9, 1 dé 9. Lẹ́yìn 9 a tún wá ní àwọn àkàndá. Àwọn yẹn yàtọ̀. Àwọn àkàndá wọn kì í pọ̀ nínú family, wọn kì í pọ̀ nínú family. Àwọn wá ní àwọn àkàndá yẹn, àwọn ní 11, àwọn ní 22, àwọn ní 33. Ó tán. Àwọn ní 11, 22 and 33. Mo ṣàlàyé bí a ṣe máa ń calculate àwọn kíní yìí fún wa nígbà náà ní ojú bọ́ọ̀dù nígbà náà. Àmọ́ àwa tí a bá wá ní interest, a sì tún ní ìwé numerology tó contain about bóyá bíi 280 something pages ìyẹn tí a ṣe. Kò ṣe print, tàbá ní ká print ẹ̀ jáde, kódà tàbá la fẹ́ gba 20,000 ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Torí ìwé náà pọ̀, àwa ṣe ní PDF. 10,000 péré náà ni a gbé PDF ẹ̀ kalẹ̀. Ṣé rí nínú ìwé náà, ilẹ̀ tí máa bá mini kádàrá ẹni tó gbé nàbà wà wálé ayé. Kí ni nǹkan tó máa ṣe? Kí ni nǹkan tí ò gbọdọ̀ ṣe? Irú ìyàwó wo ló lè fẹ́? Irú aṣọ wo ló lè máa wọ̀? 2, wọ́n ṣàlàyé bí wọ́n ṣe ń gẹ́tì 1, 2 tó fi ń gẹ́tì kádàrá àwọn èèyàn àti calculate ẹ̀ sí ibẹ̀. À ń gẹ́tì ẹ̀ láti ara date, month and year of birth. Ó ní àwọn tá a bá mọ̀ ìyẹn yàtọ̀, special nìyẹn ló ṣe máa calculate yẹn yàtọ̀. Wọ́n á fi orúkọ wọn fi calculate ẹ̀, gbogbo ẹ̀ la ṣe sínú ìwé náà. Ẹ wá rí èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní náà ni pé ṣé rí àwọn àkàndá tàbí ní tó jẹ́ pé kádàrá wọn jẹ́ 11, 22 àti 33. Ṣé rí àwọn eléyìí nǹkan tí mo kàn lè kà wọ́n sí, obìnrin tó bá gbérù ẹ̀ wálé ayé lẹ́fí máa rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tó jẹ́ pé wọn kì í pẹ́ lé ọkọ. Kì í ṣe pé bóyá wọ́n ṣe ṣìnà, kì í ṣe pé bóyá onírànú ni wọ́n, kì í dẹ̀ ṣe pé bóyá wọ́n gbẹ́kọ̀ọ́ lé. Ìwọ obìnrin tó bá bára lé ọkọ, má fi ẹni tí ó jẹ́ single mother má fi wọn ṣe ẹ̀yẹ, torí pé kádàrá tẹ́jọ́ yan yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tá bá wò lóde ayé tá wà ń sìn, ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n gbé lọ́kọ out of 100% wọn, 75% kádàrá ni. Kádàrá tán gbé wálé ayé ni. Obìnrin tó bá gbé 11 wálé ayé,
tó gbé 22 wálé ayé tó gbé 33 wálé ayé àti gbélé ọkọ wọn máa ń le àti gbélé ọkọ wọn ó máa ń le. Kí ni nǹkan tó máa ń le ń bẹ̀ ni pé tí obìnrin bá gbé 11 wálé ayé tọkùnrin gbé bóyá bí 2 wálé ayé, ẹ dákun ṣé ọkùnrin ló fẹ́ ru ẹrù obìnrin tó ń bọ̀ ní àbí obìnrin ló fẹ́ ru ọkùnrin? Ṣé rí tí obìnrin bá gbé 11 wálé ayé tọkùnrin bá gbé 2 wálé ayé, kò sí àní-àní, obìnrin yìí ò lè tẹríba fún ẹ, spiritually kò lè tẹríba fún ẹ, kò lè gbọ́rọ̀ sí ẹ lẹ́nu, a máa dà ẹ́ láàmú, ilé ò máa gbóná. Kì í ṣe pé bóyá obìnrin náà mọ̀ọ́mọ̀ o, kì í ṣe bóyá ó mọ̀ọ́mọ̀. Bíi kéèyàn lọ sí polytechnic tàbí kéèyàn lọ sí secondary school, kẹjọ wá pàdé ibi iṣẹ́, kí wọ́n tó jẹ́ pé ẹjọ́ pàdé ibi iṣẹ́ yẹn, ìwọ jẹ́ oní bachelor degree lọ́wọ́, wọ́n wá pàdé ẹni tó wà secondary school. Ẹni tó wà secondary school yẹn bóyá ìgbà tí wọ́n àti rí graduate wọ́n wà nípò manager, wọ́n wá gbọ́ pé secondary school fi wà nípò manager yẹn, wọ́n pé nǹkan mọ̀ dàrú. Spiritually obìnrin yẹn kádàrá tó gbé wálé ayé ju nọ́mbà tiẹ̀ lọ, ò lè control ìwọ ọkùnrin. Àmọ́ ṣé wá rí nínú numerology nìyẹn, ṣé rí tí ó bá jẹ́ pé wọ́n á fẹ́ fẹ́ra wọn, tí wọ́n bá ó wá tó ní nǹkan kan tí wọ́n ó ṣe, ìyẹn máa ṣàlàyé níbí báyìí tí yóò fi wá máa mú ọ̀rọ̀ jáde pé tọ̀ obìnrin yìí o tó bá fẹ́ o báyìí ni o. Ṣé rí kí fídíò kó má bàa pọ̀, mo máa short níbí báyìí, ní next video máa continue lágbára Ọlọ́run, ní pé mo rí pé fídíò eléyìí ti ń pọ̀, mo dẹ̀ fẹ́ kí fídíò mi kó máa pọ̀ mọ́. Màá short níbí báyìí, màá wá continue ní next video ní agbára Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà, èmi náà lọ́mọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. Tí ọlá ti bóyè tó wá dìgbà mi àtọ̀ mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá, tó dàbọ̀.